ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. láti ìgbà tí aláyé ti dáyé láti dáyé pẹ̀lú ọ̀tẹ̀ rìkíṣí pẹ̀lú ìjẹrẹni lẹ́sẹ̀ pàápàá jùlọ láàrin ẹ̀yà Yorùbá. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin alára wa pátápátá ẹ̀yin olólùfẹ́ ìkànnì olómi ọgbọ́n TV mo kí yín bẹ́ẹ̀ sì rèé mo lù yín lọ́gbọ̀ ẹnu wọ́n ṣe sàǹdákátà fún yín o nítorí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní òtí ẹ̀ mọ́bí tá a wà rárá kákìyà múdà ẹlòmíì ní òtí ẹ̀ ló jẹ́ pé kò rí nǹkan kan mú. ẹ jẹ́ wò wá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa like tẹ́ ń ṣe ń share rẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n fi èròǹgbà wọn ṣọwọ́ sábẹ́ comment section. ẹ máa jẹ́ tán ọbẹ̀ ẹjọ́ délé ẹjọ́ dókú ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV ẹ bá wa subscribe sórí ìkànnì yìí ẹ bá wa like ẹ bá wa share rẹ̀. ṣe rí ọ̀rọ̀ Yorùbá kò jọ mí lójú àwa kan ń gbìyànjú gẹ́gẹ́ bí ọ̀dọ́ sáàsìkò yìí tó gbìyànjú àti ṣe àwòye ìbójúwòye ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn láàrin àwọn bàbá wa bàbá ńlá bàbá wa ohun tí wọ́n sọ wá sí táwa náà dẹ̀ ń gbìyànjú wípé kírú rẹ̀ kó bá máa wáyé nítorí ọjọ́ ọ̀la wa àti àwọn ọmọ tiwa náà táwa náà ń bí yìí. tẹ́ bá ń wá ẹ̀yà tó ṣọ̀tẹ̀ jùlọ ẹ̀yà Yorùbá ni o wọ́n á dìjà ara wọn bèlèǹtà sí àjèjì wọ́n á dìjà ara wọn nítorí nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àjèjì bí ò bá tún sí àjèjì láàrin wọn wọ́n á dìjà ara wọn nítorí agbára wọ́n á dìjà ara wọn nítorí ipò wọ́n á dìjà ara wọn nítorí pé lágbájá jù mí lọ tàmẹ̀dó jù mí lọ àwọn fúnra wọn dẹ̀ ti gbàgbé wípé wọ́n lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé orí ní yanni sípò ọjọ́ orí kọ́ làgbà ipò òun lọ̀gá. ṣáájú náà lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo èèyàn ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá ó kí yín o akíkanjú ni gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nítorí pé lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí inú mi dùn wípé wọn ò fárí apá kankan dákan sí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin ọba kan àti ìlú kan tí mi ò ní fẹ́ dá ọkọ rẹ̀ nítorí tí ìyẹn kan mo ṣe wá àwọn ọmọ ìlú yẹn wọ́n roko síbi ìbàjẹ́ wọ́n ṣe sàǹdákátà lórí nǹkan tí ò tọ́ nítorí wípé wọn ò fẹ́ bẹnu àtẹ́lu ìlú wọn nǹkan tí aṣáájú ìlú wọn ń ṣe tí ò dáa wọ́n gbárùkù tíbẹ̀ ṣùgbọ́n ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n bá gbé sọ́tún wọ́n á gbé sósì wọ́n bá gbé sósì wọ́n á gbé sọ́tún àmọ́ kí yín o mo kí yín gan pàápàá jùlọ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń fi
àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sábẹ́ abala àríwísí yẹn comment section. Bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe o. Gbogbo tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ó dá mi lójú wípé bó bá pẹ́ bó bá yá dohun àfìsẹ́yìn tegun fi sọ. Adóhun gbàgbé nítorí wípé bí gbogbo ẹ̀ bá ń rúgbó lọ́tún rúgbó lọ́sìn ó ṣe tán tó jẹ́ wípé ó fẹ́ wálẹ̀ pátápátá nìyẹn. Àwọn tí wọ́n wà ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ìkòyí ilé, àwọn náà ti ń padà wá rí, wọ́n ti ń regret ẹ̀ ìgbésẹ̀ tí wọ́n gbé. Bí ẹ bá ń bá èèyàn jà tàbí mi ò tẹ̀ rí kí lẹ fẹ́ sọ pé ẹ fẹ́ fi bá kábíyèsí Ẹ̀ṣọ̀wọ̀n Ògbómọ̀ṣọ́ jà. Èèyàn fẹ́ wá gbé ìdàgbàsókè wọnú ìlú yín wá, ẹni kó má wá. Bọ́ọ̀ tí wọ́n ń ṣe káàkiri yẹn ṣénú yàrá kábíyèsí nìkan ṣo ni wọ́n ṣe sí? Ṣé ẹ mọye tó ń kọ̀ sí wọn láti ṣe bọ́ọ̀wọ̀ ẹyọ kan? Kábíyèsí fúnra ara rẹ̀ wọ́n ṣe analysis yẹn náà. Wọn ò dẹ̀ sọ pé owó àwọn làwọn fi ṣe, ọ̀nà wọn béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ wọn lọ́tún àti lósì fún ìdàgbàsókè yẹn. Now àwọn tí Ìkòyí ilé wọn fi ṣàkóbá fún gbogbo àwọn tí wọ́n ń bẹ níjọba ìbílẹ̀ Oríire ni. Tọ́wọn náà wá bẹ̀rẹ̀ sí ní tìtàn balẹ̀. Àwọn tí wọ́n fún wọn ní èsì ọ̀rọ̀ lórí ìtàn tó ń ti balẹ̀ yẹn pé ibì kan ni Ògbómọ̀ṣọ́ dé, ibì kan l'Ògbómọ̀ṣọ́. Ṣé èsì yìí lẹ́sẹ̀ mọ̀ bẹ́ẹ̀? Nínú àwọn ipò Ògbómọ̀ṣọ́ àti ẹgbẹgbẹ́ àwọn Ògbómọ̀ṣọ́ lọ́tún àti lósì, wọ́n ní àwọn kan wá láti Ìkòyí ilé tó jẹ́ pé wọn náà máa ń díje dupò síbẹ̀ o. Mo rí example of ṣé kìí ṣe Federation of Ògbómọ̀ṣọ́ National Students àbí kìnìkan kìnìkan wọ́n náà tó wá láti Ìkòyí ilé yìí náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá láti Ìkòyí ilé tí wọ́n ti fi tara Ògbómọ̀ṣọ́ dẹni ńlá o. Ẹja dúró bẹ̀. Tí ẹ wá mọ̀ ẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá yìí, ọ̀rọ̀ gbogbo ò ṣe lórí alábàáhùn o. Alábàáhùn kí ni? Ọ̀rọ̀ gbogbo ò ṣe lórí alábàáhùn ìmáàmù Ògbómọ̀ṣọ́ o. That is the foundation of everything o. Mo rí fún picture kan tó bá jẹ́ picture yìí bó ṣe rí nìyẹn, picture tó wà lójú amóhùnmáwòrán yìí látàárọ̀ yìí, tó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn inú mi á dùn sí o. Níbi tí mo rí picture yẹn nítorí pé inú ilé tí kábíyèsí àti àwọn èèyàn ẹ̀ wà kò ń ṣe palace, kò kí ń ṣe palace. Mo wá rí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó kúnlẹ̀ síwájú kábíyèsí tí kábíyèsí sì ń di gbójú sókè bẹ́ẹ̀ ní sì ń bínú nígbà tó jẹ́ pé ó ń bẹ kábíyèsí tó bá jẹ́ wípé this picture is recent. Tó bá jẹ́ pé picture yìí recent tàbí tó bá jẹ́ wípé bí ìròyìn yìí bó ṣe ń gbé jáde ẹ jẹ́ kí n wo audis kan tó wà nídìí ẹ̀. Wọ́n ní Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ bá Ghandi Àfọlábí Ọláoyè Òrúmọgẹ́gẹ́ kẹta clarified that as a father to all, òun ló ipò ó sọ ní gbangba pé gẹ́gẹ́ bí bàbá sí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́, he has no intention of removing the chief imam. Ó ní òun ò ní intention láti remove chief imam, ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí Ayílára tí wọ́n bá ti yanjú rògbòdìyàn láàrin ara wọn. Ṣé ẹ mọ̀ yí pé ìmáàmù ààfin tí wọ́n ní wọ́n yàn yín ọmọ ìdílé Ayílára náà ni nàá. Ọmọ ìdílé Ayílára ni ìmáàmù pálásì tí wọ́n ní wọ́n yàn yẹn. Nísìnyí this picture tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni o, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní nǹkan tí everybody ń sọ nìyẹn pé ọlọ́rọ̀ fúnra ara rẹ̀ alátiṣe ní màá ti ṣe ara rẹ̀. Ọlọ́rọ̀ fúnra ara rẹ̀ ni ó mọ bó ṣe máa ṣe àtúnṣe tó ṣe máa ṣe àtúngbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan. Bí ọmọ bá ṣe bàbá ẹ̀ tó bá sì ti mọ rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀
tẹ́lẹ́sẹ̀ ò bá pẹ́ lórí ìpínlẹ̀ ọmọ kódà gan tí kábíyèsí bá ṣe ń bínú gan àwọn èèyàn ká máa sọ kábíyèsí ọmọ yẹn ti gbẹ̀yìn kílẹ̀ dẹ̀ fẹ́. Now ta ló gbèrò ìyẹn jáde náà? Ògbómọ̀ṣọ́ Info TV. Àwọn ojú òpó yẹn ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nílùú wọn làwọn máa ń gbé jáde. That is the reason why tí mo rí ojú òpó yẹn gẹ́gẹ́ bí authentic when it comes to Ògbómọ̀ṣọ́ informations. Wọ́n ní kábíyèsí Olúmọ gẹ́gẹ́ kẹta ó ní òun ní nǹkan pẹ̀ wípé òun ò ní intention àti yọ Chief Imam. Ṣùgbọ́n ẹni bá rọ́bà fín lọ́ba ń pa ọba ń pa àyàn mọ́ ò nítorí ayé àtijọ́ lọ́ba ń pa. Ṣùgbọ́n ẹni bá rọ́bà fín ni wọ́n máa fojú ẹ̀ kata òfin. Kò tẹ̀ ṣe irú èèyàn tó jẹ́ wípé ó joyè lábẹ́ kí jẹ́ẹ̀sí bá máa ṣẹlẹ̀ ní kábíyèsí ní àṣẹ ṣebí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti yọ Máyégún ni wọ́n ti rọ̀ ọ́ lóyè kó tó di pé Máyégún náà sọ wípé àwọn ò ṣe Máyégún mọ́. Tí wọ́n bá yọ Chief Imam tí wọ́n bá yọ lóyè ó ṣeé ṣe kó dìjà ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ nítorí wípé tó bá ya nobody will want to listen to kábíyèsí views again nítorí pé kábíyèsí jẹ́ Kristẹni. Tó bá jẹ́ wípé kábíyèsí jẹ́ Mùsùlùmí ni wàláhì agídí kábíyèsí ó pọ̀ jù báyìí lọ. Wàláhì tàláhì. Wọ́n á ti yọ Chief Imam yìí tipẹ́tipẹ́. Ṣùgbọ́n kábíyèsí ń fi ọgbọ́n àgbà ṣe. Wọ́n ń fi ọ̀rọ̀ wípé bàbá ni mo jẹ́ sí gbogbo yín. Bàbá ò gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ta ọmọ ẹnu. Ṣebí sẹ́nitọ́ Ayọ̀ Adé Adéṣeun náà àwọn fúnra ara wọn náà. Wọ́n náà sọ pé bàbá náà mẹ́nu bà náà. Agbára tí kábíyèsí ní lórí àwọn gbogbo lóyè tí wọ́n fi jẹ láàfin. Ẹ ń sọ wípé ṣe bóun lélẹ́yìí. Look at this picture. Òǹdè o Chief Imam Imam Toliat òun ló kúnlẹ̀ síwájú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àná yìí o nígbà tí wọ́n ń wé láwàlí Chief Imam tí wọ́n ń wé lé lórí o ó kúnlẹ̀ ni o ó kúnlẹ̀ síwájú kábíyèsí ni o ṣẹ́ni tó kúnlẹ̀ síwájú kábíyèsí ní ìsìn ṣé ó ti wájú kábíyèsí lọ ni ṣé ti rí pé ó yẹ ààfin ni ìwé kíka ọ̀rọ̀ yẹn òun ni àwọn kí ló ń pẹ̀ àwọn olóyè láàfin ẹ̀ ni wọ́n kà sétí gbọ́ ẹ o ṣé ti rí pé oyè ààfin ni Chief Imam yẹn o kò ń ṣe wípé wọ́n lọ jóyè wíwé tọ̀ bá ní kinní kan àwọn ṣèyíkì kan ni wọ́n rírọ́ o ṣé ti rí oyè ààfin sì rèé ta ló fìyàn jóyè ààfin ṣé kì í ṣọba ni bọ́ba bá fìyàn jóyè ààfin lórí ọ̀rọ̀ oyè yẹn ìjọba ò nágbára lórí rẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló lágbára lórí ẹ̀ ọba ló lágbára lórí ẹ̀. ṣé mo pé agbẹnusọ kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ BBC Naija BBC Yorùbá ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ó kàn jẹ́ pé gbogbo wọn ń dọ́gbọ́n fi challenge power àti authority kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dẹ̀ fẹ́ jẹ́ kí wàhálà bẹ́ẹ̀lẹ̀. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ have the power, have the capacity, have the authority láti gbọ́n ìmáàmù yọ. Ṣùgbọ́n gbogbo èèyàn ń parí kí Chief Imam Toliat gbé ìtìjú tì ipò lẹ́fi jù á lọ bẹ́ẹ̀ bá jù á lọ lọ́jọ́ òrìṣà bọ̀dá là á pè yín o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé mò ń tẹnu mọ́ yín pé bẹ́ẹ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa ìlú kan kì í ṣe báwọn èèyàn bá wẹ̀ tó jẹ́ ìlú rẹ̀ rárá o ìlú mi ni nítorí pé jẹ́ Yorùbá o. Ògbómọ̀ṣọ́ mo ti lọ ṣiṣẹ́ ń bẹ̀ rí o tí mo pa ó wálé o láì mọye ìgbà o. Ọba máa ṣègbéyàwó ní Ògbómọ̀ṣọ́ lè pè wá lè sọ pé ó yá olómi ọgbọ́n ìwọ ló wà alága jókòó níbẹ̀ ó yá Janice Ológbómọ̀ṣọ́ á lọ.
ilẹ̀ Yorùbá ni, Yorùbá làwa náà sọ, Yorùbá la fi ń pa owó wọlé, iṣẹ́ Yorùbá là ń ṣe. A sì gbọ́dọ̀ wá dágunlá sí gbogbo ilẹ̀ tó bá ti jẹ́ ilẹ̀ Yorùbá, nítorí gbogbo ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ ajé ni fáwa. Èèyàn kì í sì ń ba ibi ajé rẹ̀, kì í bà á jẹ́, kì í bọ́ ọ́fíìsì rẹ̀ jẹ́. Yàtọ̀ sí ọ́fíìsì, orírun wa, ilẹ̀ wa, táwọn gbarúmọlẹ̀ sì ń tì á lẹ́yìn lé lórí. Kí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ jà náà, ó ti fara wọn gbàgbàgbà wípé ìlọsíwájú ní kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà. The only thing tí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ lè fi sọ̀rọ̀, tí wọ́n lè fi finalize many things is that kí wọ́n pe gbogbo àwọn èèyàn, kó pe àkíyèsí gbogbo àwọn àgbààgbà ìlú. Ó dọwọ́ yín. Láyé olúgbọ́n ṣe tiẹ̀, Àrẹ̀sà ṣe tiẹ̀, ọwọ́ ẹ̀rọ̀gbọ́n àga ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ ni o, oníkálukú wọn tí wọ́n ṣe tiẹ̀ yìí là ń sọ lónìí yìí o, ẹni ṣe tó dáa àti ẹni ṣe tí ò dáa. Bí Ọya ṣe ṣe tiẹ̀, bí Ṣàngó ṣe ṣe tiẹ̀, bí Ọ̀ṣun ṣe ṣe tiẹ̀, bí ọwọ́ Òbòkun ṣe ṣe tirẹ̀, bí Odùduwà Àtẹ̀wọ̀nrán ṣe ṣe tiẹ̀, bí Ọ̀rúnmìlà ṣe ṣe tiẹ̀. Bó ní kálukú wọn ṣe ṣe tí wọn là á ṣe sọ. Ó dọwọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ yìí, ó dọwọ́ ẹ̀yin àgbààgbà. Nígbà kí ló dé ganan, kí ló fẹ́ ná Chief Imam Ògbómọ̀ṣọ́? Nígbà tí kábíyèsí ọba Afọlábí Gándì tí wọ́n joyè, tìbí bá ṣepọ̀ máa wà láàrin kábíyèsí ọba Afọlábí Gándì àti Chief Imam Ògbómọ̀ṣọ́. Kí ló fàjà gangan? Ohun tó fàjà gangan ni wípé kí Chief Imam Ògbómọ̀ṣọ́ máa ṣe àwọn nǹkan míì tó jẹ́ kó dé ọ̀dọ̀ kábíyèsí, kó má dé ọ̀dọ̀ kábíyèsí kí kábíyèsí béèrè kó dìjà. Ìjọ rẹ̀ ní lójú. Ohun tó dẹ̀ dé mi lọ, tó dọ́wọ́ mi lágbára pọ̀. Ohun tó dọ́wọ́ mi tọ́wọ́ èèyàn tí wọ́n sọ is nítorí pé wọ́n ti rí pé kábíyèsí ó jẹ́ Kristẹni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ látara gbogbo ìgbésẹ̀ tí Chief Imam Ògbómọ̀ṣọ́ gbé, wípé ó ti tàbùkù bá mùsùlùmí àti wípé ó ti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa fojú tí ò dá wo gbogbo àwọn mùsùlùmí nílùú Ògbómọ̀ṣọ́. I was informed to the extent wípé Chief Imam Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn fi owó sponsor láti lè máa kó àwọn èèyàn sòdí sí tírà ẹ̀mí. Ipe gbogbo ń tẹ́ ń rí lórí fọ́nrán yẹn pẹ̀lú Chief Imam Ògbómọ̀ṣọ́ lọ́tùn àti lósì, wípé wọ́n lọ ń fi owó entice àwọn èèyàn, wọ́n máa fi owó kó àwọn èèyàn wá láti Ìwó, wípé wọ́n máa fowó kó wọn wá láti Ìwó, kó wọn wá sí Ògbómọ̀ṣọ́ ni kó bá lè rí pé ó pọ̀, wípé tó bá fẹ́ kí Jímọ̀, àwọn ọgbọ́n tí wọ́n ń lò nìyẹn. Ẹgbọ́n náà, Chief Imam ó ní ìṣù pẹ̀lú kábíyèsí, ó ní ìṣù pẹ̀lú àwọn aráàlú, bẹ́ẹ̀ sì ó ní ìṣù pẹ̀lú fámílì rẹ̀. Ṣé kábíyèsí ló wá lọ bá ìdílé Ayélára? Ẹ jẹ́ ká wa náà wò, ṣé kábíyèsí ló lọ bá ìdílé Ayélára pé ẹ dì sóònà ẹ̀, ẹni kò wà látọ̀dọ̀ yín? Ṣé bí àwọn ìdílé yẹn náà ni wọ́n fa Chief Imam inú ààfin ni wọ́n fà á lẹ̀? Tó bá jẹ́ wípé kábíyèsí fẹ́ fa wàhálà ni, ṣebí kò ní yan ìmáàmù kankan. Ló kúkú wò pé ó dá o, ní o mọ́ ṣe tiẹ̀ o, ṣùgbọ́n láàfin ẹni tó máa kírun fún mi tí máa wà lẹ́yìn ẹ̀ kó jẹ́ lòmíì, ẹ̀yin ìdílé ẹ̀yin ẹlòmíì ẹ fà á kalẹ̀. Now, if this picture is true, kábíyèsí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Gándì Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta,
à ń bẹ̀ yín sà tí Imam Tọ́líà tó bá wá bẹ̀ yín tàbí táwọn àgbààgbà ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá bá bẹ̀ yín, àwa tá à ń sọmọ Ògbómọ̀ṣọ́ kan tá a jẹ́ ọmọ Yorùbá, àwa nífẹ̀ẹ́ yín o, nítorí pé ìdàgbàsókè tó dáa lẹ mú wọnú ìlú wa yìí. Bó pẹ́ bóyá àwọn ọba míì náà wọ́n á gbérú ìgbésẹ̀ tẹ́ ń gbé o, wọ́n á gbé ìgbésẹ̀ tó dáa, ìgbésẹ̀ ìdàgbàsókè nínú ìlú wọ́n á gbé o. Àwa nífẹ̀ẹ́ yín tí wọ́n bá wá wípé kí gbogbo nǹkan yìí kó yanjú, kábíyèsí àwa bẹ̀ yín ẹjọ́ tán bẹ̀, ẹjọ́ tán bẹ̀, torí bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Bàbá ọmọ sì rèé kì í bínú àbídélẹ̀ o, a mọ̀ pé bínú bẹ́ẹ̀ sì rèé ẹ sì ń fìfẹ́ tó, nítorí ẹ̀yin náà ń wò pé bó bá bàjẹ́ bí ìlú bá bàjẹ́ tó nílùú ní ó dáa. Ẹ̀yin sì rèé ẹ̀yin ní number 1 citizen l'Ógbómọ̀ṣọ́, bàbá ń dá oko Ògbómọ̀ṣọ́. Wọn lè kó yan, wọn tẹ́ lè fà yín sẹ́yìn, wọn sì lè kó yan yín kéré. Àwa ara ọ bẹ̀bẹ̀ yìí ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ó sì rí o, tí wọ́n ti wá ń bẹ kábíyèsí. Kábíyèsí ẹ dákun ẹ dábọ̀ ẹ jèbùrẹ́ o, awo olùgbẹ́bẹ̀. Bàbá fọwọ́ ọ̀tún ọmọ wí á fi tòsí á fi fà á mọ́ra ni. Bí Chief Imam Ògbómọ̀ṣọ́ bàbá bẹ̀ yín ẹ jèbùrẹ́ sà, ẹ jogun omi, ẹjọ́ tán bẹ̀, nítorí ìlú Ògbómọ̀ṣọ́ is one of the prominent town in Yorùbá. Ìlú tó ní ìtàn ni, tó ní ìtàn ni, tó sì jẹ́ pé ìtàn ẹ̀ ó clean and clear. Kí Elédùmarè kó bá wa dá bàbá lérè pa ẹ̀mọ́ sí, bàbá ẹ̀dọ̀ onílé ọlá. Wọ́n fi ìfẹ́ Ògbómọ̀ṣọ́ wọ́n fi sínú ọkàn gbogbo ọmọ Yorùbá. Wọ́n fi sínú ọpa. Ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ti ń rí iwájú ẹ̀ ní rẹ̀ ẹ̀ ní rìlẹ̀. Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun ibi ọgbẹ́ jẹ kàtàn kan tún mú nǹkan yẹn kan lé. Àdénú ọkọ̀ àásímí o, àdénú ọkọ̀ àásímí. Ogun òjàjàjà kókó Ògbómọ̀ṣọ́, àdénú ọkọ̀ àásímí. Omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́ o, omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́. Omi ò lápá, omi ò lẹ́sẹ̀, omi wọ́yàn rìn gẹ́rẹ́rẹ́. Ògbómọ̀ṣọ́ jẹ́ kájọ débẹ̀ o, èèyàn ńlá ló r'Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ láyé kò ní bàjẹ́. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mí yìí, lẹ́kọ̀ọ́ ló kọ bàbá tó bí lọ́mọ. Olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kí ni mí màjò méjò mẹ́rù ní sinmi ẹ̀kọ́ kì í sin àwọn òsín di màdàlú kó lè dà òun náà láwà ní ìdí rẹ̀ á sì dà láṣẹ Elédùmarè. A kọ wà lẹ́yìn pé kẹlẹ́bí mọ̀ ẹ̀bí ẹlẹ́bí, ẹni bá ṣe ohun tí ò tọ́ ẹja sọ ọ́ kó lè mọ̀ pé ohun tó tọ́ lòun ṣe. Ẹni bá sì ń ṣe ohun tó dáa ẹja kí lẹ́yìn kó bá máa jáwọ́ kó ohun tó dáa. Títí dìgbà tá a fi pàdé, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí ó ṣí sílẹ̀ fún ìpolówó ọjà. Títí dìgbà ẹ̀rùn náà láyọ̀láyọ̀ lápàdé àṣẹ Elédùmarè. Ó dàbọ̀. Ẹ má gbàgbé o, ẹ bá mi pín, ẹ bá mi share rẹ̀ dé òdélé kẹ́ẹ̀tù dókòwò. Ẹ dákun ẹ dábọ̀ ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Láyọ̀láyọ̀ lápàdé. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o.
ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òyìnbó kan o. ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.